Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin wa salatu wa salam ala nabiyyina Muhammad sallallahu alayhi wa sallam. Alhamdulillah, ẹ kí àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam. Ẹ káàbọ̀ sórí ètò wa Yorùbá Deen TV. Lágbára Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run pé a máa ní àwọn ìbánisọ̀rọ̀ lọ́tùn lósì. Ìtẹ́ tí wàá nílé ní lágbára Ọlọ́run wa pẹ̀lú àwọn sheikh wa, àwọn sheikh wa Siraj Abdul Fattah tó máa mú wa bá a sọ lórí àwọn kí ni àwọn ojúṣe mùsùlùmí tí wọ́n máa ṣe ní ìgbésí ayé wọn. Lọ́wọ́ mi nídìí Gẹ̀ẹ́sì ó máa jẹ́ how to be a productive Muslim. Alhamdulillah, lórí Yorùbá Deen TV yìí náà abẹ̀yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam, ẹ̀yin kẹ́ bá wa máa share pẹ̀lú àwọn family yín, pẹ̀lú àwọn ẹbí yín, pẹ̀lú àwọn tí ẹ mọ̀ àti àwọn tí ẹ mọ̀. Kó lè bá máa jẹ́ àǹfààní àwọn ètò tí a máa gbé wá sórí program yìí. Alhamdulillah, mo kí àwọn sheikh wa, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Ẹ káàbọ̀ sà. Ayakumullah sà. Naam, alhamdulillah. Inú wa dùn lọ́pọ̀lọpọ̀ pé alhamdulillah pé a tún pè yín, ẹ tún wá lè wá ẹ mọ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ìgbìyànjú ẹ̀sìn. Alhamdulillah, inú wa dùn lọ́pọ̀lọpọ̀. Fún ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ àwọn sheikh wa Allahu Akbar, Ọlọ́run bá lè kọ́ ni ó lè bá a san lẹ́san rẹ̀. Àwọn náà ti ní àwọn ojúṣe tí wọ́n ń gbé nínú ẹ̀sìn. Lórí tẹ́ bá lọ sórí YouTube wọn, Siraj Abdul Fattah, tẹ́ bá fi sórí YouTube kẹ́ fi orúkọ wọn Siraj Abdul Fattah sórí YouTube, ẹ máa rí àwọn ìgbìyànjú tí wọ́n ti gbé lọ́tùn lósì lórí máa kọ́ àwọn èèyàn ní èdè Lárúbáwá ní Arabic language. Ẹ dẹ̀ tún máa rí pé ó tún ní àwọn ẹ̀kọ́ oríṣiríṣi lórí tajwid fáwọn tó mọ Quran ká dáadáa. Tajwid, tẹ́ bá lọ sórí YouTube ẹ máa rí àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe lórí ẹ̀. Alhamdulillah, kí wọ́n káàbọ̀ sórí ètò Yorùbá Deen TV yìí. Inshallah, fún àwọn tó mọ̀, Yorùbá Deen TV yìí ó ti wáyé ó máa ju Ọlọ́run bá wa bẹ̀ Ọlọ́run bá kó kún wa lọ́wọ́ lórí ètò tí a gbé kalẹ̀ yìí. Alhamdulillah, má fọ ògùn. A máa bẹ̀ àwọn sheikh wa yín pé fàdọ̀yà sheikh lórí nípa a fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ yín pé àwọn mùsùlùmí lọ́tùn lósì wọ́n ń wá pé kí làwọn lè máa ṣe fún ìgbésí ayé wọn tí Ọlọ́run bá Ta'ala á máa yọ́nú sí fún wọn. Kí ni lédè Gẹ̀ẹ́sì bá ṣe mọ̀ how to be a productive Muslim. Kí ló yẹ kí mùsùlùmí máa ṣe ní ìgbésí ayé ẹ̀? Kí ló yẹ kí mùsùlùmí máa ṣe ní ìgbésí ayé àwọn family ẹ̀, nínú ilé ẹ̀, ní ìta ilé ẹ̀? Kí ni ojúṣe mùsùlùmí? Kí ni Ọlọ́run Ta'ala fẹ́ gangan lọ́dọ̀ wa? Inshallah. So sheikh, fadda ya sheikh. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba tí ó fún wa ní àǹfààní láti gbà lérò pé a fẹ́ pàdé ní èní. Alhamdulillah. Tí Ọlọ́run ọba àlékè ọlá wa tún ní kó rọrùn fún wa láti pàdé báyìí, ọpẹ́ ni fún Ọlọ́run ọba. Torí wípé ká dájọ́ síwájú àwọn ọmọ ẹ̀dá ènìyàn la ní, kí ọjọ́ tá a dá síwájú kó jẹ́ ṣíṣe ọwọ́ Ọlọ́run ọba ló wà. Ọlọ́run ọba sì ní fa'alu lima yurid, ohun tó bá wùn ní máa ń ṣe. La yus'alu amma yaf'al wa hum yus'alu. Ohun tó Ọlọ́run bá ṣe kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti bi Ọlọ́run ọba pé wọ́n Ọlọ́run ọba kí ló dé tó fi ṣe lè tó ṣe yìí. Wa hum yus'alun. Ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀dá èèyàn gbogbo wọn pátápátá náà ni a máa bi léèrè. Nahnu mas'ulun, ẹni tí wọ́n máa bi léèrè ni wá. Madha qaddamta li nafsika, nípa pé kí ni tí a ti síwájú fún ọjọ́ ọ̀la wa. Madha fa'alna li hadha ad-din, kí ni tá a ti síwájú tá ń ṣe fún ẹ̀sìn wa, ẹ̀sìn Islam, ẹ̀sìn tó ṣe wípé Ọlọ́run bá ṣe ládéhùn bóun nìkan náà ni òun á gbà lọ́wọ́ gbogbo wa. Al-yawma akmaltu lakum dinakum, Ọlọ́run ní ọjọ́ títè ní àti pé ẹ̀sìn yín fún yín. Wa atmamtu alaykum ni'mati, ìdẹ̀rẹ̀ mi Ọlọ́run ọba mo ti parí ẹ̀ lẹ́yìn lórí. Wa raditu lakum al-islam dina, mo sì ti yọ́nú sí Islam tẹ́yin mùsùlùmí tẹ́ wà lójú ọ̀nà rẹ̀ tẹ́ ń ṣe yìí, mo ti yọ́nú sí fún yín gẹ́gẹ́ bí ẹ̀sìn. Ọlọ́run ọba tó ṣe wá ní mùsùlùmí a máa dá ọpẹ́ fún lọ́pọ̀lọpọ̀. Alhamdulillah. Torí wípé tọ́lọ́run bó bá fi wá ṣe mùsùlùmí ni kò máa sí ohun tá a fẹ́ bọ́lọ́run ọba fa. Ọlọ́run sì ti sọ wípé
ọlọ́run ọba àlékiọlá inna dina inda Allahi al-Islam ẹ̀sìn ọ̀kan ṣoṣo tó ń jẹ́sìn lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni ẹ̀sìn Islam ẹnikẹ́ni tó bá mú nǹkan míì wá ní ọjọ́ gbèǹde alikiyama wa man yabtaghi ghayra al-islami dinan ẹni tó bá ṣojú kòkòrò sí nǹkan tó wá pè lẹ́sìn tó yàtọ̀ sí Islam falan yuqbala minhu ọlọ́run bá ní kò ní jẹ́ tẹ́wọ́gbà lọ́wọ́ ẹ̀ wa huwa fil akhirati minal khasirin irú ẹni báyìí tó bá di lálùkìyàmà wọ́n á máa bẹ nínú àwọn al-khasirun alladhina khasiru àwọn tí wọ́n ti pa òfo tí wọ́n rò fo kọ́nà ọba kó má jẹ́ ká wà nù wọn. ló fi jẹ́ pé a dúpẹ́ fọ́lọ́run ọba lórí pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí eléyìí náà ní oore tó ga jùlọ tí ọlọ́run ọba lè ṣe fún ẹ̀dá tí ọlọ́run ọba bá ṣẹ̀dá ní èèyàn ohun tó tẹ̀lé òun náà ni pé kéèyàn jẹ́ mùsùlùmí torí pé à ń jẹ́ èèyàn yìí oore ni látọ̀dọ̀ ọlọ́run ọba laqad khalaqnal insana fi ahsani taqwim ọlọ́run ọba lóhun dọ́mọ ẹ̀dá ènìyàn láwòrán tó dáa jùlọ àwa náà la dáa jùlọ nu gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá ọlọ́run ọba sì ń sọ fún wa ń bomi pé wa laqad karramna bani ádámà ọlọ́run ní ẹ̀yin ọmọ ànábì ádámọ̀ apọ̀n yín lé lọ́pọ̀lọpọ̀ agbọ́lá fún yín warzaqnahu minat tayyibat gbogbo ń tà ń fún yín jẹ tẹ́ ń jẹ àwọn nǹkan tó mọ́ ni o wa faddalnahum wa hamalnahum fil barri wal bahr ọlọ́run ọba la fún yín láǹfààní kẹ́ lè máa rìn lórí ilẹ̀ kẹ́ sì lè máa rìn lórí odò a sì ń pèsè fún yín minat tayyibat àwọn nǹkan tó mọ́ wa faddalnakum ala kathirin mimman khalaqna tafdila a sì tún wá gbé yín ga lórí gbogbo àwọn nǹkan yòókù tá a dá ọmọ ànábì ádámọ̀ ó lọ́lá ju àwọn àlùjọ̀nnú lọ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọmọ ànábì ádámọ̀ ó lọ́lá ju àwọn màláíkà lọ ní ọ̀dọ̀ ọlọ́run ọba tí a bá ti wá lọ́lá ju àwọn àlùjọ̀nnú lọ tá a lọ́lá ju àwọn màláíkà lọ famadha ba'da dhalik kí ló tún wá ṣẹ́kù ní ẹ̀yìn àwọn ẹ̀dá tá a sọ yìí ọlọ́run bá wá ní karramna bani ádámà apọ́n ọmọ ànábì ádámọ̀ lé lọ́pọ̀lọpọ̀ ọlọ́run bá tó pọ́n wálé adúpẹ́ fún un tọ́lọ́run bá ti wá ní àpọ́nlé yìí gbogbo tọ́lọ́run bá fún yàn láyé àti mẹ́pà dánwò ní o ọlọ́run bá fi dán wa wò ni ọlọ́run bá tó ṣe wá léèyàn ó fi dán wa wò ni o ọlọ́run bá fún wa ní ẹ̀mí gígùn ó fi dán wa wò ni o torí pé tí ẹ̀dá bá kú ṣáájú kó tó bàlágà gẹ́gẹ́ bí tó pọ̀ jù náà àwọn àfẹ́ẹ̀sìn òun náà ni pẹ̀lú ẹni bẹ́ẹ̀ a máa wà min khuddami ahlil janna a máa bẹ nínú àwọn tí wọ́n máa ṣe ẹrú láti máa tọ́jú àwọn tí wọ́n bá wà nínú àlùjànnà léyìí tó túmọ̀ sí páwọn ẹni náà ọmọ àlùjànnà ni wọ́n kódà bó tiẹ̀ jẹ́ páyé wọn ajáyè tó wálẹ̀ nínú àlùjànnà kọ́nà ọba kó ṣe wá ní ọmọ àlùjànnà. àmín àmín. tí ọlọ́run bá wá fún yàn lẹ́mìí gígùn náà jẹmọ́ ọlọ́run bá tún fi ṣàdánwò fún wa ni o kọ́nà ọba kó jẹ́ pass kó jẹ́ ayege látara àwọn àdánwò tó ṣe fún wa yìí tí ọlọ́run bá wá ṣe wá ní ọmọ ẹ̀dá ènìyàn yìí tó wá ga jùlọ téèyàn lè jẹ́ lẹ́yìn ìgbà tó bá jẹ́ ọmọ ẹ̀dá ènìyàn an yakuna musliman òun náà ni pé kéèyàn jẹ́ mùsùlùmí torí pé ọlọ́run ọba àlékiọlá ó sọ fún wa nínú alukur'an ya ayyuhal ladhina amanu ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo ittaqullaha ẹ bẹ̀rù ọlọ́run ọba yín o wala tamutuna illa wa antum muslimun ẹ sì gbọ́dọ̀ kú àyàfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí ó túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba tó dáa tó wá jẹun tí ẹni tí ò ń ṣe mùsùlùmí ọlọ́run ọba ò ní yọ́nú sí o kọ́lọ́run ọba kó yọ́nú sí ẹnì kọ̀ọ̀kan wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà sọnú ọ̀rọ̀ rẹ̀ wípé qad aflaha man aslama ànábì sallallahu alaihi wasallam ó lé ó ti ṣoríire títayé àti tọ̀run man aslama ẹni tó bá gba islam tó ń ṣe islam wa kana rizquhu kafafa ọlọ́run bá wá fẹ́ ṣàlékún orílẹ̀ lórí ọlọ́run wá fún ní àrísìkí tó pọ̀ wa qanna'ahu Allahu bima ata ọlọ́run bá wá fún ní ìtẹ́lọ́rùn pẹ̀lú tọ́lọ́run bá ṣe fún eléyìí òun lóore jọmọ́ tí ọlọ́run bá ṣe wá ní mùsùlùmí ọlọ́run tó ti wá ṣe àwa kan ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ kọ́lọ́run má fi ṣàdánwò fún wa àwọn tí wọ́n ti jẹ́ mùsùlùmí tí wọ́n lè máa gbọ́ wa àbáwọn ẹlòmíì náà tí wọ́n gbọ́ wa kọ́lọ́run bá kó bá wa ṣe wọ́n ní mùsùlùmí torí pé mùsùlùmí lábúdá an yakuna rahima bil alamin ẹni tó bá jẹ́ mùsùlùmí dáadáa ó gbọ́dọ̀ jẹ́ ń tá láàánú a máa ṣàánú ẹranko a máa ṣàánú ọmọ ẹ̀dá èèyàn a máa ṣàánú gbogbo àwọn ẹ̀dá tí ọlọ́run ọba àlékí ọlá dá torí pé ànábì sallallahu alaihi wasallam sọ pé irhamu man fil ardi yarhamukum man fis sama ẹ máa ṣàánú àwọn tí wọ́n ń bẹ lórí ilẹ̀ tẹ́ ẹ bá ti ń ṣe báyìí ẹni tí ń bẹ sánmọ̀ a máa ṣàánú ẹ̀yin náà kọ́nà má ṣàìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ló fi jẹ́ kó ṣe pàtàkì gẹ́gẹ́ bí mùsùlùmí ká lọ mọ̀ wípé a ní ojúṣe léyìí tó ga tí ọlọ́run bá gbélé wa lórí ọlọ́run bá ń sọ fún wa
nínú àyà gbẹ̀yìn nínú Suratul Ahzab Quran chapter 33 Ọlọ́run bá ń sọ fún wa ń bẹ̀ wípé inna aradna al-amanata ala samawati wal ard Ọlọ́run ní tó ń jí àmánà agbé fún sánmọ̀ agbé fúnlẹ̀ walijibal àtúgbé fún àwọn òkè fa abayna an yahmilnaha gbogbo àwọn ẹ̀dá ikọ̀ pé wọ́n Ọlọ́run ọba ẹrù ìwúwo ju a ní lè gbé wa hamalaha al-insan ṣùgbọ́n mẹ̀dẹ́ ènìyàn dàyà kọ́ ó ní wọ́n Ọlọ́run ọba ṣe bá mọ́ náà gbé ilé mi lórí Ọlọ́run bá wá gbé fọmọ ẹ̀dẹ́ ènìyàn innahu kana zaluman jahula ọmọ ẹ̀dẹ́ èèyàn aláìmọ̀kan ni o kò mọ bí àmánà bó ṣe tóbi tó níwájú Ọlọ́run ọba tó dá àmánà bákan náà ni wípé zaluman ó tún wá jí alábòsí zalimun li nafsi ó ń ṣàbòsí sí ẹ̀mí ara ẹ̀ aw li ghayrihi àbó ń ṣàbòsí sí àwọn ẹ̀dá míì tó yàtọ̀ aw zalimun li rabbihi àbó tiẹ̀ ń ṣàbòsí sí Ọlọ́run ọba rẹ̀ inna shirka la zulmun azim torí pé Ọlọ́run ọba ní ẹ̀rí ẹbọ ṣíṣe àbòsí tó ga jùlọ ni o téèyàn bá ṣàbòsí waman adallu mimman yad'u min dunillah Ọlọ́run níta lẹ́ni náà tó fi ń sọnù jùlọ tó dà gẹ́gẹ́ bí ẹni tó ń pè nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba man la yastajibu lahu ila yawmil qiyamah tó sì ṣe páwọn nǹkan tí wọ́n ń pè tá fi di ọjọ́ gbèǹde àlìkìyàmà wọn ò ní dá wọn lóhùn wa hum an du'ahihim ghafilun ohun tó dunni jù ni wípé àwọn nǹkan tán tiẹ̀ ń pè lẹ́yìn Ọlọ́run ọba yìí wọn ò mọ̀ wípé wọ́n ń pe àwọn kọ́lọ̀ ọba kó ṣe wá ní mùsùlùmí tó péye ayyuhal ahbab ẹ̀yin ọmọ ìyá nínú Islam Ọlọ́run ọba ti wá kẹ́ àwa kan pẹ̀lú àgbọ́yé Islam Ànábì sallallahu alaihi wasallam ó sọ nú ọ̀rọ̀ rẹ̀ wípé man yuridillahu bihi khayran yufaqihu fid-din ẹni tọ́lọ́run bá bá róore kan tọ́lọ́run bá fẹ́ kẹ́ tọ́lọ́run fẹ́ ṣàánú rẹ̀ á fún ní àgbọ́yé ẹ̀sìn Ọlọ́run bá ti fẹ́mi àti yín lágbọ́yé ẹ̀sìn àdánwò lọ́lọ́run bá fi ṣe fún wa ní ìgbà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó fẹ́ ṣàdúà fún àwọn ìkan nínú àwọn sọ̀hábà tó jẹ́ ọmọ kékeré ní àsìkò tá à ń sọ yìí Abdullah ibn Abbas ọmọ yìí ṣe dáadáa sí Ànábì sallallahu alaihi wasallam Ànábì láre ó lọ ṣègbọ̀nsẹ̀ ni nígbà tó lọ ṣègbọ̀nsẹ̀ kò mú nǹkan tá a fi ṣèmọ́ra dání ọmọ yìí sì wò pa Ànábì ò kì í ṣe báyìí tẹ́lẹ̀ ó bá bá Ànábì sallallahu alaihi wasallam ó mú lọ inú Ànábì dùn pé ọmọ dáadáa lélẹ́yìí ọmọ tó ń fojú sẹ́kọ̀ọ́ ni gbogbo bá a ṣe ń ṣe ó ń ṣọ́ ó rí pàṣẹ bí ó pè wá sákìyèsí látara bí Ànábì ṣàdúrà fún sallallahu alaihi wasallam ó ní Allahumma faqihu fid-din ìwọ náà bá mi fún ní àgbọ́yé ẹ̀sìn wa'allimhu ta'wil kó sì bá ń kọ́ ní ìmọ̀ alukur'an kó lè mọ ìtumọ̀ alukur'an al-karim ẹni tọ́lọ́run bá wá ṣe léyìí fún tọ́lọ́run bá ti ṣàánú ẹ̀ àdánwò lọ́lọ́run bá fi ṣe fún wa yu'til hikmata man yasha Ọlọ́run ní ẹ̀rí ọgbọ́n àtòye ká máa tẹ̀ láṣẹ Ọlọ́run bá àti tòjíṣẹ́ rẹ̀ ẹni tó bá wọn lọ́lọ́run bá máa fi ń ṣèrọ̀rùn fún wa man utiya al-hikmata ẹnikẹ́ni tọ́lọ́run bá wá fún ní ọgbọ́n tó wá fi ń tẹ̀lé tọ́lọ́ àti tòjíṣẹ́ faqad utiya khayran kathira irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run bá máa ti fún lóore tó pọ̀ kọ́lọ́run bá kó má ṣe ṣàlékún orí ẹnì kọ̀ọ̀kan. ayyuhal ahbab gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam al-mawdu' ohun tó jẹ́ àkọlé eléyìí tí a fẹ́ fi tara wa jí òun náà ni gẹ́gẹ́ bí àwọn ọmọ ìyá wa ti ṣe dárúkọ kayfa nakunu muslimina nashitin bó la ṣe lè jẹ́ mùsùlùmí àwọn olóyìnbó ní tí a wà productive ìtumọ̀ productivity òun náà ni pé an-nashat al-qiyamu bima yajibu alayna òun náà ni wípé àwọn nǹkan tó bá jọ́ràn yàn lé wa lórí ká mú un ṣe ká gbìyànjú lé lórí alimuslimu alhaqiqi anashitu ẹ̀rí mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí dáadáa tó sì jẹ́ mùsùlùmí tó ń ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe sí Ọlọ́run ọba àlékiọlá ya'tani bi umurihi ad-dunyawiyya wal ukhrawiyya ajẹ́ntá ní àkólé kan pẹ̀lú àwọn àlámọ̀rí tó ní ṣe pẹ̀lú ilé ayé a ní àkólé kan pẹ̀lú àwọn àlámọ̀rí tó ní ṣe pẹ̀lú àlùkìyámà ẹni tó ń jẹ́ mùsùlùmí dáadáa nìyẹn ìyẹn náà ni summary ìyẹn ni wípé ká kó tán nípa kí ló ń jẹ́ wípé kí mùsùlùmí kó wà productive kí mùsùlùmí kó jáfáfá kí mùsùlùmí kó jẹ́ ní tí máa ń mójútó àwọn ojúṣe rẹ̀ àwọn ojúṣe yìí tí Ọlọ́run ọba àlékiọlá tó làbọ̀ wá lọ́rùn àwọn ojúṣe tó pọ̀ ni tá a sì gbọ́dọ̀ ṣe nígbà tá a bá ń ṣe ìyẹn la máa túmọ̀ sí power productive alákọ̀ọ́kọ́ mẹ́ yu'ti lillahi ma lahu min haqqil ubudiyya á fún Ọlọ́run ọba àlékiọlá ní ẹ̀tọ́ rẹ̀ nínú ẹ̀tọ́ Ọlọ́run ọba al-ubudiyya òun náà ni pé ká sin Ọlọ́run ọba
wahdahu la sharika lah ká sìn lóhun nìkan láì mórogún pẹ̀lú ẹ̀ mukhlisina lahud-din gbogbo ẹ̀sìn tá a bá ń ṣe ká máa ṣe nítorí ìtọ́lọ́wọ́n ọba àlékè ọlá wa min lidhalika qala ta'ala torí pọ́lọ́wọ́n bá sọ fún wa wípé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun èmi ọlọ́wọ́n ọba ò dọ́mọ ẹ̀dá ènìyàn bẹ́ẹ̀ náà ni mi ń dá àlùjọ̀nnú bí ó ṣe pé kí wọ́n lè sin èmi ọlọ́wọ́n ọba àlékè ọlá ọlọ́wọ́n ọba ní ya ayyuhan nasu u'budu rabbakum ẹ̀yin ọmọ ẹ̀dá ènìyàn ẹ sìn ọlọ́wọ́n ọba yín o alladhi khalaqakum walladhina min qablikum ọba tó dá yín àtàwọn tó ti lọ ṣáájú yín la'allakum tattaqun tẹ́ bá ti ń sin lọ́hùn ẹ máa tàtà rẹ̀ páyà ẹ máa tàtà rẹ̀ gbìyànjú láti ṣe ojúṣe yín sí ọlọ́wọ́n ọba àlékè ọlá ìyẹn ni ẹni tó bá jẹ́ mùsùlùmí tó jáfáfá tó mójútó àwọn ojúṣe rẹ̀ nǹkan àkọ́kọ́ tá a gbìyànjú láti ṣe yuslihu baynahu wa bayna rabbihi a gbìyànjú láti jẹ́ kí dáadáa máa ṣẹlẹ̀ láàrin òun àti ọlọ́wọ́n ọba rẹ̀ wa bi ta'atihi àti pé lẹ́yìn ìgbó bá ti ń sin lọ́wọ́n ọba a tún máa tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba àlékè ọlá tòrọ́ lọ́wọ́ bá ní ati'u Allaha wa ati'u rasula ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ tẹ̀lé ọlọ́wọ́n ọba ẹ sì máa tẹ̀lé òjíṣẹ́ wa bi taqwa ìmáṣe dáadáa sọ́lọ́wọ́n ọba ó tún kó sínú ká páyọ̀ ọlọ́wọ́n ọba àlékè ọlá fi sirri wa alaniya nígbà tá a bá wà láwa nìkan àbí nígbà tá a bá wà pẹ̀lú àwọn ènìyàn ká páyọ̀ ọlọ́wọ́n ọba ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ittaqillaha haythuma kunta páyọ̀ ọlọ́wọ́n ọba gbogbo bí tó bá wà páyọ̀ ọlọ́wọ́n ọba gbogbo bí tó bá wà ittaqillaha haythuma kunta wa atbi'i sayyi'ata alhasana tamhuha tó bá ti ṣe aburú gbìyànjú láti ṣe dáadáa o láti fi pa aburú yìí rẹ́ wa khaliqin nasa bi khuluqin hasan kó sì máa ṣe dáadáa pẹ̀lú àwọn ènìyàn eléyìí jẹ́ àkọ́kọ́ nínú tí a fi mọ̀ wípé ẹ̀dá ó mójútó ojúṣe rẹ̀ ó jẹ́ ẹni tó wà productive ó jẹ́ ẹni tó jáfáfá ẹni tó ń ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe eléyìí ni alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì almuslimu annashitu yuti li nabiyillahi sallallahu alayhi wa sallam ma lahu min haqqi almahabba ajẹ́ntì máa ń fún òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ nínú àwọn ẹ̀tọ́ òjíṣẹ́ mahabbatu òun náà ni pé ká nífẹ̀ẹ́ òjíṣẹ́ sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ó sọ fún wa nú ọ̀rọ̀ rẹ̀ ó ní la yuminu ahadukum hatta akuna ahabba ilayhi min walidihi wa waladihi wa nasi ajma'in ó ní ẹnìkan nínú yín a ní ìmọ̀ ní onígbàgbọ́ òdodo títí tá a fi bẹ́lẹ̀ tó nífẹ̀ẹ́ mi anabi sallallahu alayhi wa sallam ju bàbá tó bí lọ a nífẹ̀ẹ́ mi anabi sallallahu alayhi wa sallam ju àwọn ọmọ rẹ̀ lọ a sì nífẹ̀ẹ́ mi ju gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn lápapọ̀ lọ láfìrí wípé ńgbà tá anabi sallallahu alayhi wa sallam sọrú ọ̀rọ̀ yìí umaru sọ fún un pé ìrí òjíṣẹ́ ọlọ́run ọba la anta ahabbu ilayya min kulli shay'in illa min nafsi ìrí òjíṣẹ́ mo nífẹ̀ẹ́ rẹ ju gbogbo nǹkan lọ àyàfi ẹ̀mí mi anabi sallallahu alayhi wa sallam ó ní ya umar ìrẹ umar ó tí gbàgbọ́ àfi tó bá nífẹ̀ẹ́ mi ju ara rẹ lọ umar sì ní al'an ní báyìí mo ní anta ahabbu ilayya min kulli shakhsin ní báyìí rí òjíṣẹ́ mo nífẹ̀ẹ́ rẹ ju gbogbo ẹ̀dá lọ tó fi mọ́ orí ara mi ìyẹn ni nínú àwọn ẹ̀tọ́ tí ànábì sallallahu alaihi wasallam ní nìyẹn ká nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam wa ma jaa bihi gbogbo ń tànábì mú wá mina din nínú ẹ̀sìn wal akhlaq àti ìwà wal ibada àti ìjọsìn a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ní abillah ọlọ́run ní sí ọlọ́run ọba wa ayatihi wa rasulihi àti òjíṣẹ́ rẹ̀ àti àwọn àyà rẹ̀ kuntum tastazihun lẹ́wà fi ń ṣe yẹ̀yẹ́ la ta'tadhiru ẹ̀ ní àwíjàre o qad kafartum ba'da imanikum lóòótọ́ mùmínì ni yín tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ ti di kèfèrí báyìí torí pé kí ni ẹ̀ ń kórìíra ànábì sallallahu alayhi wa sallam àti ń tà ànábì mú wa sallallahu alayhi wa sallam nínú àwọn ojúṣe wa eléyìí tí a ní òun náà ni wípé ká gbìyànjú ká fi dáadáa ká fi bá ànábì sallallahu alayhi wa sallam lò bí muhabbati pẹ̀lú pé ká nífẹ̀ẹ́ rẹ̀ wa bi ta'atihi àti pé ká máa tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam ọlọ́run bá ní kul in kuntum tuhibbuna Allah ọlọ́run ní rí ànábì bá mi sọ fún àwọn onígbàgbọ́ òdodo tó bá ṣe pé tòótọ́ lẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run ọba fattabi'uni ohun tá a máa tọ́ka sí pé nífẹ̀ẹ́ ọlọ́run ọba òun ni pé kẹ́ ẹ máa tẹ̀lé èmi ànábì Muhammad sallallahu alayhi wa sallam tẹ́ bá ti ń ṣe báyìí yuhbibkumullah ọlọ́run bá máa nífẹ̀ẹ́ yín náà kò wá ní fimọ́ síbẹ̀ wa yaghfir lakum dhunubakum
Ọlọ́run bá tún máa wá ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún yín. Kọ́lọ́run bá kó má ṣe foríjì ẹnìkọ̀ọ̀kan wa. Kọ́lọ́run bá kó kẹ́ wa kó fi wá ṣe kòńgẹ́ dáadáa. Eléyìí jẹ́nu tí a gbìyànjú láti mójútó nípa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ní kullu ummati yadkhuluna al-jannata illa man aba. Ànábì sallallahu alayhi wa sallam ó ní gbogbo ọmọlẹ́yìn mi ni wọ́n wà lùjọ́nà àyàfà àwọn tí wọ́n bá kọ̀. Wọ́n ní man yaba ya Rasulallah, talent tó fẹ́ kọ̀ rí òjíṣẹ́ Ọlọ́run bá láti wà lùjọ́nà. Ànábì ní man ata'ani dakhala al-janna, ẹnikẹ́ni tó bá ti ń gbọ́rọ̀ sí mi lẹ́nu á wà lùjọ́nà. Ẹnikẹ́ni wa man asani faqad aba, ẹni tó bá ti yapa mi ó ti kọ̀ láti wà lùjọ́nà nìyẹn o. Kọ́lọ́run bá kó ṣe wá ní ọmọ àlùjọ́nà. Àmín. Ẹlẹ́ẹ̀kẹta, lẹ́yìn ìgbà tí a bá ń sọ wípé èèyàn wà active, èèyàn wà productive, ó ti ṣojúṣe rẹ̀ sọ́lọ́run, ó ṣe tànábì sallallahu alaihi wasallam, wa yu'ti liwalidayhi ma lahuma min haqqi al-rahma wal-karami. Àwọn tí wọ́n jẹ́ òbí rẹ̀ méjèèjì á gbìyànjú láti máa ṣe dáadáa sí wọn, láti máa fi àánú bá wọn lò, láti máa fi àpọ́nlé bá wọn lò. Ọlọ́run ní wa qada rabbuka, Ọlọ́run bá rẹ̀ ti ṣe lófin, alla ta'budu illa iyyah, pé ẹ gbọ́dọ̀ sí nǹkan míì àyàfọ́ Ọlọ́run ọba, wa bil walidayni ihsana, àti pé kẹ́ ẹ máa ṣe dáadáa sí àwọn òbí yín méjèèjì. imma yablughanna al-kibara ahaduhuma aw kilahuma, tí kan nú àwọn méjèèjì àbáwọn méjèèjì tí wọ́n bá di ogbó tí wọ́n sì wà lọ́dọ̀ yín, fala taqul lahuma uffin, ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣíọ̀ sí wọn. wala taqul lahuma uffin wa qur rabbi irhamhuma kama rabbayani saghira, ẹ máa bẹ lọ́wọ́n bá pé kọ́lọ́run bá kó bá yín kẹ́ wọn ní o, kọ́lọ́run bá kó bá yín ṣe dáadáa sí wọn. Àwọn tí wọ́n jẹ́ òbí, ẹni tó jẹ́ mùsùlùmí tó jáfáfá tó ń ṣojúṣe rẹ̀ á gbìyànjú láti fún wọn ní ẹ̀tọ́ wọn. wa minha, nínú àwọn nǹkan tí ẹni tó jẹ́ mùsùlùmí tó jáfáfá tó ń ṣojúṣe rẹ̀ sọ́lọ́run ọba tó gbọ́dọ̀ mójútó, òun náà ni wípé ya'tani bil ilmi nafi'i wal amali salih. Ajẹ́ntá ní àkólé kan pẹ̀lú àwọn ìmọ̀ tó ṣàǹfààní, ó gbọ́dọ̀ jẹ́ tí a máa kọ́ ìmọ̀. Imam Ahmad su'ila ila mata talabul ilm, wọ́n bi Imam Ahmad pé bàbá a ti ń wá ìmọ̀ láti jọ yìí, ọjọ́ wo la fẹ́ sinmi pa ń wá ìmọ̀? Imam Ahmad ó ní minal lahadi ila lahadi, ó ní orí ìmọ̀ yìí a máa kọ́ láti ìgbà tá a bá ti wà ní ọmọ òpóǹlò tí a wà lórí ìtẹ́, bẹ́ẹ̀ náà la máa kọ́ tá a fi di orí ìtẹ́. Èèyàn máa ń kọ́ ìmọ̀ tá a fi kú ni, a kì í dàgbà wípé ibi táwa náà wá nímọ̀ dé yìí ká wá jókòó báyìí. Al-ilmu bit-ta'allumi, ìmọ̀ sì ni èèyàn máa ní pẹ̀lú pé kéèyàn kọ́. Wal-ilmu yu'ta wa la ya'ti, èèyàn sì ń jókòó níbì kan kí mo wá béèyàn, èèyàn máa ń dààmú láti wá ìmọ̀ ni. Kọ́lọ́run bá kó fún wa ní ìmọ̀ àmọ̀lò. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní talabul ilmi faridatun ala kulli muslimin, ìmọ̀ wá ìmọ̀ ó ló ṣe ọ̀ranyàn lórí gbogbo mùsùlùmí o. Ó tún sọ ń bò mí wípé man salaka tariqan yaltamisu fihi ilman sahala Allahu lahu bihi tariqan ila al-jannah. Ẹnikẹ́ni tó bá ń gba ojú ọ̀nà kan kọjá lẹ́yìn tó ṣe wípé ń tọ ọ̀nà yìí láti wá ìmọ̀ ni o, ìmọ̀ tó ṣàǹfààní, ó ní Ọlọ́run ọba àlékè ọlá á ṣe ojú ọ̀nà tó ń tọ̀ yìí ní sábàbí ọ̀nà àlùjànnà fún. Kọ́lọ́run ọba kó má ṣe ṣe wá ní ọmọ àlùjànnà. Yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat, Ọlọ́run ọba ló ń gbéga nípò àwọn tí wọ́n ní ìmánì àti àwọn tí wọ́n ní ìmọ̀. Kọ́lọ́run ọba kó má ṣe ṣe wá ní onímímọ̀, kọ́lọ́run ọba kó sì fi ìmánì, kọ́lọ́run ọba kó fi kẹ́ ẹnìkọ̀ọ̀kan wa. Nínú àwọn ojúṣe tí a gbọ́dọ̀ mójútó gẹ́gẹ́ bí mùsùlùmí dáadáa, òun náà ni wípé a gbìyànjú a jẹ́ tí a máa ṣe dáadáa. A ti sọ yẹn sí àwọn tí wọ́n bí wa, àwọn àyà pọ̀ lé lórí, a jẹ́ tí ó ń wá ìmọ̀ tó ṣàǹfààní. Bákan náà ni wípé ya'rifu lil mu'minina haqqahum, a mọ ohun tó jẹ́ ẹ̀tọ́ àwọn mùsùlùmí tí wọ́n jí ọmọ ìyá rẹ̀, a sì gbìyànjú láti máa fún wọn ní ẹ̀tọ́ tọ́lọ́run bá ní kó fún wọn. Nínú àwọn ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó ní laysa minna man lam yarham saghirana wa lam yuwaqqir kabirana. Ànábì sallallahu alaihi wasallam ó ní kò ń ṣara wa o, ẹni tí ò kí ń pọ́n àgbàlagbà lé àti àgbàlagbà tí ò kí ń ṣàánú ọmọdé. Ó túmọ̀ sí wípé ẹni tó bá jágbàlagbà nínú ẹ̀tọ́ wọn òun ni ká pọ́n wọn lé, ẹni tó bá jágbàlagbà nínú ojúṣe wọn òun ni pé kán ṣàánú ọmọdé. Nígbà tágbàlagbà bá ń ṣàánú ọmọdé, ohun tá máa bí náà ni wípé kọ́mọdé máa kẹ́ wọn kó sì máa pọ́n wọn lé. Tí ọmọdé bá ti ń pọ́n àgbàlagbà lé, ohun tá máa bí náà ni wípé kágbàlagbà kí wọ́n máa nífẹ̀ẹ́ kí wọ́n sì máa ṣàánú ẹ̀. Gbogbo wa la ní ojúṣe,
tí a gbọ́dọ̀ ṣe. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ó yé wa o pé tí a bá ti jọ jẹ́ mùmínì a gbọ́dọ̀ gbìyànjú o nínú àwọn ojúṣe ara wa haqqu al-ukhuwa òun náà nípa gbọ́dọ̀ bára wa ṣọmọ ìyá lórí òdodo a sì gbọ́dọ̀ máa ranra wa lọ́wọ́. Ọlọ́run bá sọ pé innamal mu'minuna ikhwatun Ọlọ́run ní ẹ̀rá wọn mùmínì ọmọ ìyá ni wọ́n fa aslihu bayna akhawaykum ẹ máa ṣàtúnṣe láàrin ara yín o. Ọmọ ìyá lọ́lọ́run bá pe àwa mùsùlùmí a gbọ́dọ̀ bára wa ṣe ọmọ ìyá lórí òdodo ọmọ ìyá ti tòdodo. Bákan náà a gbọ́dọ̀ jẹ́ tá máa ranra wa lọ́wọ́. Ọlọ́run ní wa ta'awanu 'ala al-birri wa taqwa Ọlọ́run ní ẹ máa ranra yín lọ́wọ́ lórí ìpayọ̀ Ọlọ́run ọba àti dáadáa wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ má máa ranra yín lọ́wọ́ lórí àwọn ìyapa àṣẹ Ọlọ́run ọba àlékè ọlá. Eléyìí jẹ́ nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbìyànjú kí a rí pé a mójútó kọ́lọ́run ọba kó má ṣe fi wá ṣe kòńgẹ́ dáadáa. Al-kafu 'an adha'ihi àwa tá a bá jẹ́ mùsùlùmí lẹ́yìn wípé à ń ṣe ọmọ ìyá à ń ranra wa lọ́wọ́ lórí dáadáa gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam bó ṣe sọ nínú ọ̀rọ̀ rẹ̀ òun náà ni wípé man nafasa an muslimin an mu'minin kurbatan ó lẹ́nikẹ́ni tí mùsùlùmí kan bá wà nù nira tó wá gbé ìnira ìkúrò fún nafasa Allahu anhu kurbatan min kurabi yawmil qiyamah Ọlọ́run bá máa gbé kúrò fóun náà ìnira ìṣòro nínú àwọn ìṣòro ọjọ́ gbèǹde al-qiyamah kọ́lọ́run bá kó má ṣe láì nìkọ̀ọ̀kan wa níbi àwọn ìṣòro eléyìí tá a fojú rí àti tá a fojú rí eléyìí tó kéré àti eléyìí tó tóbi eléyìí tí a mọ̀ àti eléyìí tí a mọ̀. Nínú ojúṣe wa gẹ́gẹ́ bí mùsùlùmí láàrin ara wa síra wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní haqqul muslim ala muslimin khams ó ní ẹ̀rí ojúṣe ta ní láàrin ara wa ó ní bíi márùn ni o. Nínú ẹ̀ ni wípé rọ́dù salam òun náà ni wípé ẹni tó jẹ́ mùsùlùmí tó jáfáfá a máa jẹ́ ní tá a máa dáhùn sálámọ̀ a sì máa sálámọ̀ sí àwọn èèyàn. Ànábì sallallahu alaihi wasallam ìkọ́nù àwọn sọ̀hábà béèrè lọ́wọ́ rẹ̀ wípé èwo ló dáa jù nínú ìsìláàmù tí mo lè máa ṣe. Ànábì ní tut'imu ta'ama ohun tó dáa jù nínú ìsìláàmù rẹ̀ òun náà ni pé tó bá rẹ̀ ń tẹ́bi ń pa atẹ́ntẹ́bi ò pa máa fún wọn lóúnjẹ o. Bákan náà ni wípé wa taqra'u salam lẹ́yìn náà ni wípé kó máa sálámọ̀ sáwọn èèyàn man arafta wa man lam ta'rif ẹni tó mọ̀ ni àtẹni tó mọ̀ kó máa sálámọ̀ sí wọn ká. Bákan náà òun náà ni wípé kí o máa bá àwọn ọmọ ìyá rẹ pàdé pẹ̀lú ìmá tújú ká sí wọn pẹ̀lú ìmá bá wọn yọ̀ òun náà ni lára eléyìí a máa bẹ nínú sọ́dákọ̀. Ànábì sallallahu alaihi wasallam ó ní kò kí ń ṣara wa o alimuslimun ó lè rí mùsùlùmí dáadáa man salima li muslimuna min lisanihi wa yadihi ó lóun náà lẹ́ni tó jẹ́ páwọn mùsùlùmí wọ́n là kúrò níbi aburú ẹnu rẹ̀ kò ní fi ẹnu rẹ̀ kò ní fi ṣe ríbà wọn kò ní fi sọ̀rọ̀ wọn lẹ́yìn láìdá kò ní fi ẹnu rẹ̀ kò ní fi bú wọn lójú wọn kò sì ní fẹnu kò ní fi bà wọ́n jẹ́ wàyẹ́dìhì. Bákan náà wọ́n á tún là kúrò níbi aburú ọwọ́ rẹ̀ kò ní fi ọwọ́ rẹ̀ kò ní fi ṣe wọ́n ní ṣùtá. Eléyìí jẹ́ tá a bá sọ wípé mùsùlùmí tó jáfáfá nìyàn tó mojúṣe rẹ̀ sí Ọlọ́run ọba àlékè ọlá ó gbọ́dọ̀ jẹ́ ní tí a máa ṣe dáadáa sí àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn kó fi dáadáa kó fi bá wọn lò. Bákan náà nínú tá a tún gbọ́dọ̀ mójútó tí a bá fẹ́ jẹ́ mùsùlùmí eléyìí tó jáfáfá tó wà active gẹ́gẹ́ bá a ṣe pé tó wà productive òun náà ni wípé ká gbìyànjú anuhsina ilal jiranina àwọn tí wọ́n bá jẹ́ alábàágbé wa mùsùlùmí á tún máa náwó dáadáa sí wọn ẹni tó ṣe dáadáa sí ẹnu wọn àtẹni tí ò ṣe dáadáa sí ẹ. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní mazala Jibril yusili bijari ó ní Jibril kò yẹ kó gbò lẹ́yìn tí máa ń pè mí gbogbo gbà àwọn ará ilé ẹ̀ o hatta dhanantu annahu yuwarithu débi pé mo wá rò wípé àbí téèyàn bá kú àbára ilé èèyàn gan á tún máa jẹ́nu ogún èèyàn ni látara àkólé kan tí Jibril tí ó ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam nípa àwọn alábàágbé rẹ̀. Ọlọ́run ní wa ati dhal qurba haqqahu wal miskin Ọlọ́run bá ní ẹ fún àwọn tí wọ́n bá jẹ́ alábàágbé yín àtàwọn aláìní ẹ fún wọn ní ẹ̀tọ́ tí wọ́n bá ní sí ọ̀dọ̀ yín o. Kọ́lọ́run bá àlékè ọlá kó fi wá ṣe kòńgẹ́ dáadáa kọ́lọ́run bá kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa. Lẹ́yìn náà wálé náà sì jẹ̀míà àtúnjẹ tó ń ṣe dáadáa sí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lápapọ̀ mina rahma pẹ̀lú ká máa kẹ́ wọn ká máa ṣàánú wọn. Ọlọ́run bá sọ pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní wa ma arsalnaka illa rahmatan lil alamin a gbé ẹ dìde o bí ó ṣe pé kó lè jẹ́ ìkẹ́
àti ìgẹ̀ fún gbogbo àgbáyé pátápátá. ẹ rí pé Ọlọ́run bá sọ wípé ruhamau bainahum muhammadu rasulullah, ó ní muhammadu rasulullah ni walladhina ma'ahu, àtàwọn tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ ashiddau ala al-kuffar, àwọn tí wọ́n bá jẹ́ kèfèrí tí wọ́n ń bá wọn jagun wọ́n máa ń mú wọn ní ọ̀tá ni, wọ́n máa ń le koko lé wọn lórí nígbà tí wọ́n bá pàdé ní ojú ogun. tán bá wá kúrò lójú ogun kan ruhamahu bainahum, tán bá wà láàrin ara wọn wọ́n á máa ṣàánú ara wọn ni. al-muslimu yakunu rahima, ẹni tó jẹ́ mùsùlùmí dáadáa á jẹ́ ẹni tó láàánú sí àwọn ènìyàn lápapọ̀. generally anabi sallallahu alayhi wa sallam ó ní man lam yarham la yurham, ẹni tí ò bá ti ń ṣàánú Ọlọ́run ọba ò ní ṣàánú rẹ̀ o. irhamu man fil ardi, ó ní ẹ máa ṣàánú àwọn tó ń bẹ lórí ilẹ̀, yarhamukum man fis sama, tẹ́ bá ti ń ṣe báyìí ẹ̀yin náà gbẹ̀san rẹ̀ o. ẹni tó wà ń sánmọ̀ àmà ṣàánú ẹ̀yin náà, kọ́nà ọba kó má ṣe ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ tí máa ń ṣàánú, àwa náà gbọ́dọ̀ máa ṣàánú. nínú ohun tá a gbọ́dọ̀ ní sí àwọn èèyàn lápapọ̀, da'watuhum ila al-haqqi wa ila al-khayri, òun náà ni wípé àjẹntá máa pè wọ́n lọ síbi òdodo àti ibi dáadáa tí èèyàn máa ń ṣe tá a fi rójú rí Ọlọ́run ọba àlekèọlá. a máa pe àwọn èèyàn sí ẹ̀sìn Ọlọ́run ọba, ẹ̀sìn tá a ti mọ̀ pé Ọlọ́run ọba ò ní gbà mí lọ́wọ́ wọn àyàfi irú ẹ̀sìn yìí. a gbìyànjú láti máa pè wọ́n sí ẹ̀sìn yìí káwọn náà lè ṣoríire láyé àti ní ọ̀run. Ọlọ́run ní waman ahsanu qawlan, talent tó fi ń da jùlọ lọ́rọ̀ sísọ, mimman da'a ila Allah, tó dà gẹ́gẹ́ bí ẹni tó ń pèpè lọ sójú ọ̀nà Ọlọ́run ọba, wa qala innani minal muslimin, tó jẹ́ wípé ohun tó wá ń pèpè sí òun náà ti gbàfà ó jura rẹ̀ lẹ̀ fún. Ọlọ́run bá sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé kúl, máa sọ fáwọn èèyàn, hadhihi sabili, ojú ọ̀nà mi rè o, ẹni tó bá fẹ́ tẹ̀lé mi, ad'u ila Allah, ojú ọ̀nà mi, ojúṣe mi Ànábì òun náà sallallahu alaihi wasallam òun ni pé ad'u ila Allah, mo máa ń pèpè lọ sójú ọ̀nà Ọlọ́run ọba, ala basirati, lórí ìmọ̀ àmọ̀dájú, ana Ànábì ní èmi, ohun tí máa ń ṣe nìyẹn, wa mani taba'ani, àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé mi. ó túmọ̀ sí wípé táwa náà bá ń tẹ̀lé Ànábì, hadhihi sabiluna, ojú ọ̀nà tiwa náà ni, nad'u ila Allah, a máa pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba, ala basiratin, pẹ̀lú ìmọ̀. Ọlọ́run ọba àlékiọlá ó sọ fún wa ń bò mí, ó ní ud'u ila sabili rabbika, ẹ pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba yìí, bil hikmati, pẹ̀lú ọgbọ́n àti òye, wal maw'izatil hasana, àti wáàsí eléyìí tó dáa. ẹ̀rí tá a bá ń bá àwọn èèyàn lò tá à ń ṣe dáwà fún wọn, a gbọ́dọ̀ máa kẹ́ wọn, ká máa ṣàánú wọn, ká sì máa bẹ Ọlọ́run ọba fún wọn o. Ànábì wa Nuh alayhi salam, gbọ́n tó sọ ni, inni da'awtu qawmi laylan wa nahara, ìwọ náà ọba, mo ń pè wọ́n lọ́sàn-án, mo tún ń pè wọ́n lóru. nínú ọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sì ń gbà míì, wọ́n ní òru, òun náà ni pé tó bá tún di lóru, a tún máa jí rẹ̀ bẹ̀ sọ́lọ́run ọba, a wá máa dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan pé wọ́n Ọlọ́run ọba bá ń fi lágbájá mọ̀nà, bá ń fi tàmẹ̀dùn mọ̀nà. àwọn táwa ń pèsè sìn ìgbà mélòó là ń gbìyànjú láti máa bẹ Ọlọ́run ọba pé kọ́nà ọba kò fi wọ́n mọ̀nà, tó rà mọ̀ wípé laysa alayka hudahum, Ọlọ́run ọba ní ìmọ̀nà èèyàn kan ò sí lọ́wọ́ rẹ o, walakinna Allaha yahdi man yasha, ṣùgbọ́n ìmọ̀nà ọwọ́ Ọlọ́run ọba ló wà. ṣùgbọ́n ojúṣe tiwa òun ni pé ká pè wọ́n ní ọ̀nà tó dáa, ká má bàa jẹ́ ẹ̀rí àbí àwíjàre aburú fún wọn jọ́ gbèǹde àlìkìyámà. àárín pa Ànábì wa Ibrahim alayhi salam àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n á máa ṣàdúrà wípé Rabbana, ìwọ Ọlọ́run ọba wa, la taj'alna fitnatan lilladhina kafaru, má jẹ́ ká jẹ́ fìtínà fáwọn tí wọn ọ̀gbẹ́ gbọ́, kó má di wípé ń jọ́ gbèǹde àlìkìyámà wọ́n á wá máa sọ fún Ọlọ́run ọba pé wọ́n Ọlọ́run ọba, àfà lágbájá ló fà, ó ní ò jẹ́ ń tẹ̀lé ẹ̀, ọ̀nà tó bá mi sọ ni. a fi gbọ́dọ̀ gbìyànjú, gbogbo àwa tá a bá fẹ́ ṣe dáwà, ká kẹ́kọ̀ọ́ nípa dáwà, ká mọ̀ nípa dáwà. ìgbà wo la ṣe pé àwọn èèyàn, bó o la ṣe pé àwọn èèyàn, bó o la ṣe fẹ́ bá àwọn èèyàn lò pẹ̀lú ìwà wa àti ìṣesí wa, kọ́nà ọba kó fi wá ṣe kòńgẹ́ dáadáa. àwọn nǹkan tó bá máa jẹ́ dáadáa fáwọn èèyàn, a máa ní àkólé kan lé lórí. Ọlọ́run ní kuntum khayra ummatin ukhrijat linnas, Ọlọ́run lẹ́yìn lẹ́ dáa jùlọ nínú gbogbo àwọn ẹ̀dá tá a gbé dìde, ukhrijat linnas, agbẹ́yìn kalẹ̀ linnas. laysa lil mu'minina faqat, kò ń ṣe fáwọn onígbàgbọ́ òdodo nìkan, linnas kaafatan, gbogbo ọmọ ẹ̀dá ènìyàn ni. ló fi jẹ́ pé lọ́jọ́ gbèǹde àlìkìyámà Ọlọ́run bá máa bí gbogbo wa. Ọlọ́run bá ní tó bá dọjọ́ gbèǹde àlìkìyámà, gbogbo àwọn ènìyàn oníkálukú a máa bẹ pẹ̀lú ìmọ̀ọ́mù rẹ̀. ìwọ náà tó jẹ́ ìmọ̀ọ́mù ládùúgbò kan, tó bá di ọjọ́ gbèǹde àlìkìyámà, Ọlọ́run bá máa bí ẹ nípa àwọn tí wọ́n wà ní agbègbè rẹ̀, mùsùlùmí nù wọn àtẹni tí ò ṣe mùsùlùmí. hal ballaghta risala, ṣé wọn náà ṣe òjíṣẹ́ Ọlọ́run ọba fún wọn? Ànábì sallallahu alaihi wasallam adda al-amanata, àmọ́ náà tọ́lọ́run bá gbélé lọ́wọ́
ó gbìyànjú láti pé wa ballagha risala iṣẹ́ tọ́lọ́run bá gbélé ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ ànábì mú dógóńgó kọ́lọ́run bá àlékiọlá kó má ṣe fún àwa náà ní dáadáa ṣe o wal muslimu annashitu ya'tani bi usratihi wa ahlihi ẹni tó jẹ́ mùsùlùmí eléyìí tó jáfáfá tó ní àkólé kan pẹ̀lú gbogbo dáadáa ajẹ́ntà máa mójútó àwọn aráalé rẹ̀ min zawjati látòrí ìyàwó wa auladihi àti àwọn ọmọ rẹ̀ wa walideyi àwọn òbí rẹ̀ wa nasi fi usratihi jami'a àti gbogbo àwọn tí wọ́n bá ń bẹ nínú ilé rẹ̀ á gbìyànjú láti máa mójútó wọn tòrọ́ lọ́wọ́ bá ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo qu anfusakum ẹ gbìyànjú láti dáàbò bo ẹ̀mí ara yín wa ahlikum nara àti ẹ̀mí àwọn ará ilé yín waquluha nnas iná tó jẹ́ wípé kí ni ohun tá a máa fi kó ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàlùjọ̀nú ni o u'iddat lil kafirin àwọn ọ̀daràn la pèsè iná ìkalẹ̀ fún káwa náà má bàa jọ́daràn ká gbìyànjú láti mójútó ilé ẹnìkọ̀ọ̀kan wa kullukum ra'i ànábì sallallahu alaihi wasallam ní gbogbo yín pátápátá adẹranjẹ̀yìn ní wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín sì la máa bí bó o lè ṣe sí kọ́nà ọba kó má ṣe fún wa ṣe wal muslimu alhaqiqi nashitu ẹ̀rí mùsùlùmí tó jáfáfá yìí ya'tani bi makhluqati ghayri dha ruh àwọn ẹranko àwọn nǹkan míì tí ò lẹ́mìí àti tó lẹ́mìí tí ò kìí ṣe èèyàn àtúgbìyànjú láti máa ṣọ́ ìwọ̀ wọn ó bẹ̀rẹ̀ látorí àlùjọ̀nnú a gbọ́dọ̀ bá wọn lò dáadáa tó fi wá mú àwọn ẹranko a gbọ́dọ̀ gbìyànjú láti bá wọn lò dáadáa ọlọ́run ní wa ma min dabbatin fil ardi wala ta'irin ọlọ́run ní ẹ̀rí kò sí ẹranko kan nínú àwọn èyí tó ń rìn lórí ilẹ̀ wala ta'irin yatiru bijanahayhi àbí ẹyẹ tí ń fò ní òkè pẹ̀lú ìyẹ́ rẹ̀ méjì illa umamun amsalukum ọlọ́run ní bẹ́yìn náà ṣe jẹ́ umma bẹ́ẹ̀ náà làwọn náà jẹ́ o ma farratna fil kitabi min shay kò sí ń tà ṣàlàyé rẹ̀ fún yín nínú Qur'an ọ̀dọ̀ ọlọ́run ọba náà lẹ máa padà sí ló fi túmọ̀ sí wípé àwọn tó tún jẹ́ ẹranko gẹ́gẹ́ bí mùsùlùmí tó jáfáfá tó jẹ́ ní dáadáa á gbìyànjú láti tún fún àwọn náà ní ẹ̀tọ́ wọn kọ́lọ̀ ọba kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa tí a bá ní mùsùlùmí ó wà nasheed ó jẹ́ tó wà productive díẹ̀ nínú àwọn nǹkan tó gbọ́dọ̀ mójútó òun ni àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí ó gbọ́dọ̀ jẹ́ tó jẹ́ wípé ojúṣe ọlọ́run ọba àlékiọlá á fún ọlọ́run ọba ojúṣe ànábì á fún ànábì ojúṣe àwọn òbí rẹ̀ á gbìyànjú láti máa ṣe ojúṣe àwọn mùsùlùmí á gbìyànjú láti fún wọn ojúṣe àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn á gbìyànjú láti máa fún wọn ojúṣe àwọn ẹranko àtàwọn nǹkan míì náà tó jẹ́ nǹkan ọ̀bọ̀rọ̀ gidi á gbìyànjú láti máa fún wọn ló fi jẹ́ pé tá a bá wò gbé sí ayé irú mùsùlùmí báyìí á jẹ́ ẹni tó jẹ́ wípé ní gbogbo ìgbà dáhìmọ̀ fi ṣáàní tí ò bá máa ṣe eléyìí tó jẹ́ dáadáa ẹ̀ bá ń di eléyìí tó ń ṣe tó jẹ́ dáadáa gbogbo ìgbà pátápátá huwa mashghulun á jẹ́ ẹni tó jẹ́ wípé ó bízì ni pẹ̀lú dáadáa torí pé wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ lèṣù máa ń bẹ̀ wò nígbà téèyàn bá wà productive tí ò níṣẹ́ tó ń ṣe lásìkò kan síbi kan ìgbà yìí lèṣù aráyè nínú ìgbésí ayé ẹ̀ kọ́nà ọba kó má fún èṣù ní ààyè nínú ìgbésí ayé wa eléyìí tí a gbọ́ yìí kọ́nà ọba kó fi ṣe wá láǹfààní ní ilé ayé àti ní gbangba ọjọ́ ìgbéǹde àlìkìyámọ̀ kọ́nà kó ṣe wá ní mùsùlùmí oníṣe òun náà lẹ́ni tó wà nashiton òun lẹ́ni tó wà productive àwọn ojúṣe ẹnu ẹ̀sìn á gbìyànjú láti máa ṣe pàápàá jùlọ ojúṣe ẹ̀sìn ó di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa àwa tí ọlọ́run bá ti ní ká jẹ́ mùsùlùmí ká mọ̀ wípé ọlọ́run bá rán wa sí àwọn ẹlòmíì alhamdulillah gbogbo àwọn èèyàn yìí pátápátá yahdikumullahu wa yuslihu balakum gbogbo wọn lọ́lọ́run bá ní kí ọlá ló máa béèrè nípa wọn lọ́wọ́ wa ọlọ́run bá ní wala yus'alanna alladhina ursila ilayhim wala nas'alanna al-mursalin ọlọ́run bá ní àwọn tá a rán ni sí àbí wọn o lọ́jọ́ gbèǹde àlìkìyámọ̀ àwọn tá a tún wá rán náà àbí àwọn náà ọlọ́run bá ti rán ẹnì kọ̀ọ̀kan wá sí ayé ká gbìyànjú láti jíṣẹ́ ọlọ́run bá fáyé kọ́lọ́run bá kó fi wá ṣe dáadáa kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa kó lò wá láti tan ìmọ́lẹ̀ islam dé gbogbo ibi tí ò tí ì dé islam náà kọ́lọ́run bá wá mú àwa náà kúrò nínú islam kọ́lọ́run bá alékeọlá kó jẹ́ ká kẹ́yìn ayé wa sínú islam rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in. Amin. Alhamdulillah. Alhamdulillah rabbil alamin.
الحمد لله كثيرا بكرة وحسيلا. بارك الله فيكم يا شيخ وجزاكم الله خيرا. Àmín. Alhamdulillah, ọ̀rọ̀ ni a gbọ́ yìí lọ́dẹ láti ọ̀dọ̀ àwọn sheik wa. Alhamdulillah, a kí àwọn sheik wa lẹ́ẹ̀kan sí. Àwọn náà ni tí a mọ̀ ní Sheikh Siraj Abdul Fattah. Kan náà àwọn speciality wọn náà ni pé nínú Arabic language wọ́n jiná nínú ẹ̀ àti nínú tajweed. Tẹ́ bá lọ sórí YouTube ẹ máa wo page wọn, ẹ kọ fi orúkọ wọn sórí YouTube kẹ́ fi Siraj Abdul Fattah, ẹ máa rí àwọn iṣẹ́ tó ti ṣe nínú ẹ̀sìn tí ó ń ṣe àwọn ọmọ ìyá ọwa nínú ẹ̀sìn Islam ní àǹfààní. Alhamdulillah, a kí wọn lẹ́ẹ̀kan sí. Ọ̀rọ̀ láti gbọ́ yìí, a máa fi àsìkò lẹ̀ fún àwọn tí ó bá ní ìbéèrè sí ẹyọkan sí méjì tí wọ́n fẹ́ bí àwọn sheik wa lórí ìbánisọ̀rọ̀ wa lẹ́yìn tó ń jẹ́ how to be a productive Muslim. Kí ni àwọn ojúṣe tó yẹ kí Mùsùlùmí máa ṣe ní ìgbésí ayé rẹ̀? Alhamdulillah, pàtàkì lọ sheik bí a ṣe mọ̀ òun náà ni pé ní àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam tó máa wọ̀ pé alhamdulillah ní pé kí ni ẹ mọ̀ ní pé kí ni àwọn nǹkan tí a tún lè máa ṣe lẹ́yìn irun kíkí, lẹ́yìn gbígbààwẹ̀ nínú oṣù Ramadan. Kí ni àwọn nǹkan tí a tún lè máa ṣe tó tún máa occupy time wa tó dẹ̀ tún máa jẹ́ kí a máa rí ojú rí àánú Ọlọ́run Allah subhanahu wa ta'ala. La ṣe mú tọ́pìkì ìkàlẹ̀ pé sheik àwa ṣàyẹ̀ fún wa pé kí ni àwọn ojúṣe Mùsùlùmí gan, kí ni Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ṣe ní pé Ọlọ́run dá wa sáyé yìí pé kí a máa ṣe Allah subhanahu wa ta'ala ní òun nìkan ṣoṣo. Kí ni àwọn nǹkan tí a tún lè fi máa súnmọ́ Ọlọ́run bá yàtọ̀ sí ìrun kíkí, yàtọ̀ sí àwẹ̀ gbígbà, yàtọ̀ sí lílọ sí hajj? Tí àwọn nǹkan míì tún bẹ ni òun náà ni alhamdulillah lẹ ti ṣàyẹ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́. Alhamdulillah. So sheik, tí Mùsùlùmí bá wà tó jẹ́ pé ó ń rìn wẹ̀ǹkí ṣùgbọ́n ibẹ̀ ló padé, kò sí pé òun tún kí súnà lọ títí, kò sí pé òun tún gbààwẹ̀ lọ, kò sí pé òun tún ka Quran. Mùsùlùmí ní mí, Ọlọ́run ti ní kí n máa kírun, tí ṣe bí irun náà ni Ọlọ́run ní kí n máa kí, mo ti ń kírun mi díẹ̀díẹ̀. Ṣùgbọ́n pé kí wọ́n á máa ka Quran kò sí nǹkan tó kàn mí. Kódà mo fẹ́ kọ́ Quran kíkà. Kódà kí ló kàn mí pẹ̀lú lábára, èdè wọn ni kí mo fẹ́ fi lábára ṣe nínú kíní mi. Kí máa kírun mi, kí Ọlọ́run ti kí máa bí Ọlọ́run bá Allah. Kí ló kàn mí pé mo fẹ́ mọ tajweed, kí ni tèmi ni pẹ̀lú tajweed? Get kí ni àwọn nǹkan, kí ni advice tí ẹ lè fún wa lórí àwọn. Kọ́lọ́run ọba kó fi wá ṣe kòńgẹ́ dáadáa, kó ṣàlékún ìmọ̀nà wa. Àkọ́kọ́ ni wípé Ọlọ́run ọba sọ fún wa pé ya ayyuha alladhina amanu, ẹ̀yin onígbàgbọ́ òdodo, udkhulu fi silmi káàfà, ẹ kó gbogbo ìgbésí ayé yín sínú ìsìláàmù ni o. Wala tattabi'u khutuwati shaitan, ẹ gbọ́dọ̀ tẹ̀lé ìlànà èṣù o. Ìlànà èṣù la máa sọ fún yàn wípé gbogbo tó ń jẹ́sìn mọ́ṣáláṣí ló mọ̀, ṣùgbọ́n ẹ̀sìn Islam ad-dinu wal hayat, ìṣẹ̀mí ni, ẹ̀sìn sì ni. Ọ̀yẹ́ rí pé àyàtà kàtà fi gbẹ̀yìn ọ̀rọ̀ wa nígbà tó náà bá ń sọ nípa àwọn ẹranko páwọn náà dàbí tiwa náà ni. Ọlọ́run ní ma farratna fil kitabi min shay. Ọlọ́run láàfin nǹkan kan lẹ́ o àyàfi ká ṣàlàyé nínú Quran. Ẹni tó jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ mọ̀ kí gbogbo ìgbésí ayé òun ní Islam dá sí. Bó ṣe máa jẹun, bó ṣe máa mu, Islam dá sí, ó gbọ́dọ̀ tẹ̀lé. Bó ṣe máa fẹ́yàwó, bó ṣe máa lọ́kọ, Islam dá sí. Bó ṣe máa ṣiṣẹ́ ibi tó ti ń ṣiṣẹ́, àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́, bó lẹ ṣe fẹ́ bára yín lò, Islam dá sí. Bó ṣe yẹ kí mùsùlùmí rí nìyẹn. Ìkọ́nú àwọn sọ̀hábà lọ bá Nábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ó ní ya Rasulullah, ìrí òjíṣẹ́ Ọlọ́run ọba àdìkíọlá, tó bá jẹ́ wípé mo gba ṣàhádà gbọ́, wa sallaitu al-maktuba, àwọn ìrun márùn-ún ọ̀ranyàn yẹn mo sì ń kí. Bákan náà òun ni pé asumu Ramadan, mo sì ń gbààwẹ̀ Ramadan. Walam azida ala dhalik, mi wá ṣe nǹkan mi lẹ́yìn yẹn. Ìrí òjíṣẹ́ ṣe máa wà lùjọ́nà? Ànábì sallallahu alaihi wasallam ní àwa lùjọ́nà. Ẹlòmíì náà òun wá béèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam nípa Islam. Ànábì sọrú nǹkan báyìí fún. Ó wá ní sórí tó sọ fún mi tó bá ti béèrè, tánàbí bá ní Ọlọ́run bá ṣe ìrun lọ́ranyàn, hal alayya ghayra dhalik, ṣé mi tún wà tó ṣọ́ranyàn nípa àrùn? Ànábì ní lá, kò rí bẹ́ẹ̀ o.
illa an tatasaddaq àyàfi tó bá fẹ́ ṣe sọ́dákọ̀ tó fẹ́ ṣe náfìlà. arákùnrin wa ní òun ò ní lékún nígbà tó wá lọ tán ànábì sọ fún sàhábà rẹ̀ wípé in sadaqa tárákùnrin tó bá jẹ́ pé bó ṣe sọ yìí òdodo ni tó dénú ọkàn rẹ̀ ó máa wà lùjọ́nà. ló fi jẹ́ pé tó ń kírun tó ń gbàwẹ̀ tí ò ṣe jù báyìí lọ ó lè wà lùjọ́nà látara àwọn nǹkan yìí ṣùgbọ́n kò tó torí wípé Islam Ọlọ́run bá ti sọ fún wa wípé a gbọ́dọ̀ kó sínú ẹ̀ pẹ̀lú gbogbo ìgbésí ayé wa ni a gbọ́dọ̀ fi gbogbo ìgbésí ayé wa a gbọ́dọ̀ fi ṣe Islam ni látara bẹ́ẹ̀ kò sí àwíjàre pé Ọlọ́run ní afatuminuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd ṣé fẹ́ mójútó àwọn apá kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ wá fi àwọn kan lẹ̀ ni ẹjọ́. náà àfáà mi kan wá mi wá síbí ni. okay. àwọn nǹkan kan dẹ̀ wà tí mi fẹ́ kí ó fọwọ́ kàn. okay. yóò ti yé Ọlọ́run bá ní atakfuruna bi ba'dil kitab atuminuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd. ṣé ẹ fẹ́ gba apá kan gbọ́ nínú tírà Ọlọ́run ọba kẹ́ wá ṣe kèfèrí sí apá kan. wa man yaf'alu dhalik ẹni tó bá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run bá ní ẹni ègbé ni o. ló fi jẹ́ pé Islam wa a gbọ́dọ̀ gbà kó dá sí gbogbo nǹkan èyí tí ò bá ti rọ̀ wá lọ́rùn láti ṣe a máa bẹ lọ́wọ́ bá pé kọ́lọ́wọ́ bá kó fi ṣe rọrùn a sì ní kórìíra rẹ̀ torí tá a bá ti kórìíra rẹ̀ nǹkan míì tún nìyẹn kọ́lọ́wọ́ bá kó fi wá ṣe kòńgẹ́ dáadáa. Islam a gbọ́dọ̀ gbà kó dá sí gbogbo ìgbésí ayé wa. Qul inna salati Ọlọ́run ní kánọ́bì sọ fún wa pé ìrun táǹkì wa nusuki à ń dúró ni à ń pẹran fọ́lọ́wọ́ bá ní wa mamati wa mahyaya gbogbo òṣèmí wa pátápátá wa mamati àti gbogbo pa fẹ́ kú bóun náà ṣe fẹ́ ṣòkú wa lillahi rabbil alamin Ọlọ́run bá ló ní gbogbo ẹ̀ bá ṣe fẹ́ ṣe Ọlọ́run bá ló máa sọ fún wa kọ́lọ́run bá kó fi wá ṣe kòńgẹ́ dáadáa kọ́lọ́run bá kó jọ kó mú wa dúró kó jẹ́ ká lè lo gbogbo ìgbésí ayé wa lórí máa fi ṣe Islam àti máa tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba. Wallahu a'lam. Barakallahu fikum ṣe. Alhamdulillah ẹ sọ̀rọ̀ nígbà náà ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ pé ẹ sọ lórí ìmọ̀ wíwá ń pé ó ṣe pàtàkì fún ọkùnrin àti obìnrin nínú ẹ̀sìn Islam yìí tá a wà yìí. Tí bá fẹ́ ṣe Islam láì máa wá mọ̀ bá fẹ́ ṣe Islam láì máa bùkátà pé kí ni mo ní mo ṣáà ti nímọ̀ wá ṣe ń kírun mo ti nímọ̀ wá ṣe kírun pé fájì ẹ̀ẹ̀mejì ni máa kí zuri mẹ́rin ni máa kí lórí ìmọ̀ owó ni mo tún wá nínú ẹ̀sìn Islam kí ni ẹ ti ní tẹ́ bá ti ní ṣàhádà Allah ilaha illallah àìjọ náà ti ṣọ́ fún mi so kí ni ìmọ̀lẹ̀ tẹ́ tún fẹ́ kí n máa wá nínú ẹ̀sìn Islam ṣàlẹ̀ ẹ bá wa. ó ṣe pàtàkì ìmọ̀ sì ní òun náà ló lórí gbogbo nǹkan. man arada dúníyà fa alayhi bi ilm ẹni tó bá ń wálé ayé kó wá mọ̀ tá a bá wo gbogbo àwọn tọ́lọ́run bá kó ilé ayé lé lọ́wọ́ nípa ọ̀rọ̀ ilé ayé lénìí onímọ̀ ni wọ́n o nípa ilé ayé tá a bá ń sọ̀rọ̀ nípa Bill Gates ni Warren Buffett ni Aliyu Dangote ni gbogbo wọn pátápátá nípa ohun tó ń ṣe tán fi ń rówó wọn nímọ̀ ń pẹ́ onímọ̀ ni wọ́n. a rí inú wọn tí wọ́n sọ wípé lójúmọ́ kò lè má kàwé fún 5 hours nínú àwọn tó jólówó yìí. a rí inú wọn tó jẹ́ pé tiẹ̀ kò lè má parí ìwé odidi ẹyọ kan lójúmọ́ gbogbo ìwé tó wá ń ka ìkí ló ní ṣe pẹ̀lú ilé ayé. wa man arada al-akhirah fa alayhi bi ilm ẹni tó bá wá ọ̀run sì ni ẹ̀sìn la fi ń rí fa alayhi bi ilm ó dọwọ́ rẹ̀ kóun náà wá mọ́ o wa man aradahuma ẹni tó bá wá wálé ayé tó wọ́run fa alayhi bi ilm ó dọwọ́ rẹ̀ kó wá ìmọ̀ la máa ń wá ìmọ̀ tá wá ń wá ní a máa wá ìmọ̀ àwọn ìmọ̀ kan wọ́n wà tí a ń pè ní fardul ain eléyìí tó jẹ́ pé gbogbo ala gbọ́dọ̀ mọ̀ ọ̀rọ̀ tawhidi ni ọ̀rọ̀ àkídà ni àdìsọ́kàn yìí mọ́ ni a gbọ́dọ̀ wá ìmọ̀ nípẹ̀ nǹkan kò gbọ́dọ̀ pamọ́ fún wa nípa ọ̀rọ̀ àkídà aina Allah ibo lọ́lọ́wọ́ bá wà manillah talent tó ń jọ́ lọ́wọ́ ọba àlekíọ́lá ma hiya asma'uhu kí làwọn orúkọ lọ́wọ́ ọba wasifatuhu àti àwọn òròyìn rẹ̀ tó bá jẹ́ pàwọn ilé gan lèèyàn wádìí ń pẹ́ ìjọ mọ́ a rí wípé kò ní sinmi tá a fi kú náà ni o a ṣá máa wá ìmọ̀ yìí gbogbo ìgbà ni ló fi jẹ́ pé níwọ̀nba
bọ́nà bá ṣe gbóní kálukú wa láyè mọ́ a gbọ́dọ̀ gbìyànjú kárí wípé ọjọ́ kan ò lọ illa qad zidna ilman àyàfi kó ṣe pa ti lékún kankan nímọ̀ ní ojoojúmọ́ kọ́lọ̀ ọba àlékè ọlá kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa ìmọ̀ a gbọ́dọ̀ wà a sì gbọ́dọ̀ gbìyànjú àwọn ìmọ̀ kan wá wà tó ń pé jẹ́ fardu kifai táwọn kan bá ti mọ̀ àwọn tó kù wọ́n ti là kúrò ńbẹ̀ so irú àwọn ọmọ yìí òun ló jẹ́ pé iṣẹ́ àwọn àfáà nìyẹn ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n gbogbo mùsùlùmí náà ni kó máa lépo náà fẹ́ di àfáà torí pé ipò àwọn àfáà ipò tó ga ni kọ́lọ́ọ̀bá kó má ṣe ṣe gbogbo wa láàfọ́ òní mímọ́ kó sì fún wa ní ìpayọ̀ Ọlọ́run ọba pẹ̀lú gbogbo tó bá fún wa ní ìmọ̀ wallahu a'lam. Àmín. Alhamdulillah. Sheikh, àtúní ìbéèrè kan sí ni pé ǹjẹ́ fún àwọn tó jẹ́ pé wọ́n ní ọmọ bóyá bíi mẹ́rin bíi márùn-ún tó wá wọ́n pé gbogbo ìgbà ni ọmọ mi fi ń kọ́ ìmọ̀ western education ni wọ́n fi ń lọ school gbogbo ìgbà ló jẹ́ pé gbogbo ọjọ́ wọn àfi bóyá díẹ̀ nínú ẹ̀ ló fi ń kọ́ ìmọ̀ kéwú kí ni a tún lè ṣe gẹ́gẹ́ bí òbí fún àwọn ọmọ wa láti wà productive nínú ilé wa fún Islam. kọ́lọ́n fi wá ṣe kòǹgẹ́ dáadáa ayé tá a wà yìí àti kẹ́kọ̀ọ́ ó rọrùn síwájú sí i irú ìjókòó wa yìí sìn ìjókòó yìí ò sí ń gbà ayé ànábì sallallahu alaihi wasallam kódà tá a bá wo sẹ́yìn díẹ̀ pàápàá jùlọ àwa tá a jẹ́ Yorùbá kò sírú àwọn àǹfààní ṣùgbọ́n àwọn àǹfààní tí wá pọ̀ rẹpẹtẹ lénìí ló fi jẹ́ ń pa àwọn ọmọ wa tí wọn ráyè lọ títí láti lọ lè kéwú dáadáa tó jẹ́ ń pọ́nrán yàn náà ni kí wọ́n lọ irú àwọn ọmọ yìí àwọn nǹkan báyìí á gbìyànjú nínú ilé wa ọjọ́ tí wọ́n bá ti ń ṣe ká pe àwọn ọmọ jókòó káwọn ọmọ náà máa gbọ́ èyí tá a bá rí lórí YouTube ń bẹ ní Facebook ní láǹfààní a máa mú wálé káwọn ọmọ máa gbọ́ látara wípé ká má jẹ́ kí irú nǹkan báyìí yọ́ lẹ̀ ń gbèsè ayé wọn tọ́wọ́n náà bá ti ń gbọ́rọ̀ Ọlọ́run Ọba eléyìí a máa ṣe wọ́n láǹfààní tí wọ́n bá ń rí aburú láwùjọ ọ̀rọ̀ Ọlọ́run Ọba tó ń gbọ́ á lè jẹ́ kí wọ́n máa kọ́ṣọ̀nà ara wọn pé kò yẹ kán bá mi ń bẹ̀ torí ń pé bàjẹ́ lélẹ̀ ohun tá jẹ́ ká mọ̀ bàjẹ́ yàtọ̀ sí dáadáa òun náà ni ìmọ̀ ló fi jẹ́ ń pé ẹni tí ò bá wá ìmọ̀ k'Ọlọ́run Ọba kó má jẹ́ ká pòfo tayé àti tọ̀run so àwọn ọmọ wa à ní fi wọ́n lẹ̀ gbogbo irú àwọn àǹfààní báyìí à jẹ́ káwọn náà kí wọ́n máa ní àǹfààní sí i k'Ọlọ́run Ọba àlékè ọlá kó jọ kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa kó ṣàlékún ìmọ̀ wa kó sì bá wa dáàbò bo àwọn ọmọ wa eléyìí jẹ́ ṣókí àwọn ọmọ fẹ́ kẹ́kọ̀ọ́ Kùránì náà bọ́ ṣe ń lọ lé kéwú lórí kọ̀ǹpútà wa ni orí fóònù wa ni àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú Quran a máa play ẹ̀ fún wọn ìyẹn látún máa ràn wọ́n lọ́wọ́ lórí ohun tí wọ́n ń kọ́ nílé kéwú torí pé tí a bá máa ṣe lè ọmọdé àwọn fíìmù Yorùbá làwọn ọmọ jókòó tì kí láǹfààní tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀jọ mọ́ k'Ọlọ́run Ọba kó tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe wallahu a'lam. Alhamdulillah ṣe gẹ́gẹ́ bí àwùjọ tá wà yìí a rí pé nǹkan tí a pè ní àwọn bíi technology social media Facebook ni Twitter ni Instagram ni pẹ̀lú àwọn oríṣiríṣi social media ó gba púpọ̀ nínú àwọn àsìkò wa ẹlòmíì bẹ́ẹ̀ ṣe rí ó lè jókòó sórí Facebook àmì sórí social media kókò máa wo kókò máa comment kókò máa chat kókò máa ṣe kíní so àwọn àrí pé eléyìí sìn kódà òun gan lè má ní àníyàn láti máa ṣe nǹkan bẹ́ẹ̀ mùsùlùmí dẹ̀ ni tó jẹ́ pé gbogbo àsìkò ẹ̀ ló ń gbà kí ni ìsapá tó lè máa sà láti lè gba ilé lọ́wọ́ ẹ̀mí ẹ̀. àkọ́kọ́ ni wípé ilé ayé yìí wọ́n ní tí a bá fẹ́ fi ìwà kan lẹ̀ ohun tá a lè ṣe náà ni wípé ká replace ẹ̀ pẹ̀lú mi torí wípé habit nínú tó le jù láti fi ilẹ̀ ni ṣùgbọ́n téèyàn bá ti fi mí rọ́pò ẹ̀ ẹni tó máa ń wà ní orí social media ní gbogbo ìgbà kó wo kí ló ń ṣe ń bẹ̀ kó gbìyànjú láti ṣọ́ kí ló ń ṣe tó bá fi àyípadà sí gẹ́gẹ́ bá ṣe sọ nígbà míì orí àwọn nǹkan yìí ní ojúmọ́ ohun tèmi gan máa ń lò ń bẹ̀ ó lè má dín bí wákàtí 8 láàrin ọjọ́ kan ṣùgbọ́n kí lèèyàn ṣe ń bẹ̀ torí wípé àwọn social media yìí nígbà míì ilé ẹ̀kọ́ ni ilé mímọ̀ ni torí pé ìdá olójú méjì ni béèyàn bá ní ẹ má lórí Facebook mọ́ ẹ má lórí íńtánẹ́ẹ̀tì mọ́ èèyàn mọ tílé ayé ń sọ ni torí pé library wa lè ní orí YouTube ni library wa lè ní ọ̀gọ̀rọ̀ àwọn social media yìí ni èèyàn fẹ́ di onímímọ̀ tó bá jókòó ti àwọn nǹkan yìí ó lè di onímímọ̀ ẹni tó sì fẹ́ ṣàbúrú
àwọn ọ̀nà yìí náà ó lè tàta rẹ̀ ṣe ló fi jẹ́ wípé a gbìyànjú ohun tá à ń ṣe ń bẹ̀ òun la máa gbìyànjú láti sẹ́ńsọ̀ a sì máa bẹ lọ́wọ́ ba lórí ẹ̀mí wa torí pé ibi téèyàn ti ń wá dáadáa ń bẹ̀ a tún máa bá aburú pàdé ìpayọ̀ Ọlọ́run ọba bó bá ṣe wá ga sí bẹ́ẹ̀ náà la máa là wá bí àwọn nǹkan báyìí a gbìyànjú láti ṣọ́ra lẹ́yìn náà ni wípé ká mọ̀ wípé gbogbo àwọn nǹkan yìí pátápátá àwọn tí wọ́n dálẹ̀ gan àwọn náà tún ní àwọn èròǹgbà burú kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ rí látara àwọn nǹkan yìí la fi gbọ́dọ̀ ṣọ́ra lẹ́yìn náà ni wípé àlàáfíà ara wa àwọn nǹkan yìí tún ní wọ́n tún léwu fún àlàáfíà ara wa látara ojú tá a kọ̀ọ̀kan mọ́ gíláàsì tá à ń wò ní gbogbo ìgbà òun náà ní tiẹ̀ lára àti oríṣiríṣi nǹkan gbogbo ẹ̀ náà ni a gbọ́dọ̀ gbìyànjú wakadhalika ja'alnakum ummatan wasata ọlọ́run la ṣe yín ní ìjọ oníwọ̀ntúnwọ̀nsì so gbogbo ẹ̀ náà ká ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì kọ́lọ̀ ọba kó má ṣe fi wá ṣe kòńgẹ́ dáadáa. àmín àmín alhamdulillah ká kẹ̀tẹ̀ fi àwọn ṣèkọ́ ayẹlẹ̀ torí àwọn nǹkan míì tó tún máa tẹ̀sí. ọlọ́run fi wá ṣe kòńgẹ́ dáadáa. àmín adúpẹ́ gan lọ́wọ́ àwọn ṣèkọ́ fún oúnjẹ mi tí ẹ fún wa yìí wàhálà agbádùn yín gan ni kọ́nà jọ kó sẹ́lẹ̀ sàn rí kó lékún ìmọ̀ yín kí ọlọ́run gbogbo nǹkan tẹ̀ ń pè lọ́dọ̀ ọlọ́run kọ́nà ṣe fún yín kọ́nà wa jẹ́ kẹ́mi gùn fún àlùmọ́ àlùyọ Muhammad sallallahu alayhi wa sallam. àmín alhamdulillah báwọn viewers wa náà a kí ń káàbọ̀ sí orí ètò Yorùbá Den TV tí a ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ yìí kẹ́ bá a pe àwọn ọ̀rẹ́ yín àwọn fámìlì gẹ́gẹ́ bí sheik ṣe sọ nǹkan tíyàn lè fi kọ́ mọ̀ lóde ní ìtawà yìí òun náà ni pé kó máa tẹ́tí gbọ́ Ọlọ́run Allah subhanahu wa ta'ala àwa tí wọ́n á mú ilé wá fún yín ní èdè ìbílẹ̀ tí gbogbo àjọ ń sọ yìí alhamdulillah àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwa bẹ̀ Ọlọ́run bá kó jọ kí ó bá wa ṣe ètò yìí ní nǹkan tó máa jẹ́ pé ó máa jẹ́ àǹfààní fún àwọn àlùmọ̀ mùsùlùmí níbikíbi tí ọba wà àmín alhamdulillah so a máa pa ètò yìí dé inshallah sheik tí ṣe ẹ bá ní 1 or 2 advice fún àwọn viewers wa. ọlọ́run fi wá ṣe kòńgẹ́ dáadáa náà nínú ọ̀rọ̀ ọlọ́run ọba àlékiọlá ọlọ́run sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé wa qur rabbi zidni ilma máa sọ wípé ọlọ́run ọba lémi kún nínú ìmọ̀ Ànábì sallallahu alaihi wasallam máa ṣàdúrà yìí pẹ̀lú ẹ̀ náà nǹkan ó tún dààmú ó túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá fẹ́ wá ìmọ̀ a máa bẹ lọ́wọ́n ọba a sì tún gbìyànjú láti máa ṣe ìdààmú ọlọ́run ní walladhina jahadu fina lanahdiyannahum subulana ọlọ́run láwọn tó bá ń dààmú lójú ọ̀nà àwọn ọlọ́run bá a fi wọ́n mọ̀nà ó túmọ̀ sí wípé ẹni tí ò bá dààmú a ní fi mọ̀nà ló fi jẹ́ pé ẹni tó bá wá nǹkan ó gbọ́dọ̀ gbìyànjú ó láti lè rẹ́dì láti san price ìyẹn iye tí nǹkan yẹn bá jẹ́ ó gbọ́dọ̀ rẹ́dì láti pay price ẹ̀ kọ́lọ́ọ̀bá kò fi wá ṣe kòńgẹ́ dáadáa a gbọ́dọ̀ wá ìmọ̀ àmọ̀lò tá a bá ti wá nímọ̀ ká gbìyànjú láti máa lò torí wípé kò sáǹfààní o níbi ìmọ̀ téèyàn mọ̀ tí ò mú lò gẹ́gẹ́ báwọn afá ṣe máa ń sọ pé ìmọ̀ tá a bá ní tí a lò ó dà gẹ́gẹ́ bí igi ni o tí ò so èso kọ́lọ́ọ̀bá kò jẹ́ aṣàǹfààní látara mọ̀ tí Ọlọ́run bá fún wa nínú àdúrà Ànábì sallallahu alaihi wasallam a máa sọ pé Allahumma allimna ma yanfa'una àwọn nǹkan tó máa ṣe wá láǹfààní ìwọ Ọlọ́run bá wá fi mọ̀ wá wanfa'na bima 'allamtana àwọn nǹkan tó ti wá fi mọ̀ wá jẹ́ kó ṣe wá láǹfààní Allahumma allimna ma yanfa'una wanfa'na bima 'allamtana kọ́lọ́run bá kó fi ẹnì kọ̀ọ̀kan wá ṣe kòńgẹ́ àwọn ìmọ̀ tó ti fún wa kọ́lọ́run jẹ́ ó ṣe wá láǹfààní àwọn ọmọ tá a ṣe wá láǹfààní kọ́lọ́run bá kó má ṣe fún wa wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi ajma'in. Àmín alhamdulilayi rabbil alamin assalamu alaikum gbogbo ilé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.